ṣé kò sí àgbà kankan mọ́ níwò ni tó lè pe ọba wọn sí àkíyèsí. èmi lọ́lọ́run láti la Yorùbá lójú ní pé. ẹ̀yin ọmọ wo ẹ sọ fún kábíyèsí yín ogun eléyìí kò lè ṣẹ kò lè ríṣẹ́ ètí àtàbùkù ni yóò mọ̀ mú wá fọba ẹ kọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí. lè ní how many companies owned by you in Ìwó èmi náà ti béèrè bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan kábíyèsí iléeṣẹ́ mélòó lẹni sílẹ̀ Ìwó táwọn èèyàn benefit ń bẹ̀. Olúwo ti ń jẹ́ kó yé wa nú àwọn ọ̀rọ̀ kan tó sọ wípé Ìwó ti kọ́kọ́ wà síwájú àwọn ìlú kan including Ilé Ifẹ̀ àti Islamic religion àti Christianity kò sí lè tó rich tó ìṣẹ̀ṣe. kí n tó jọba ní ìmẹ́pẹ́ Yorùbá ní ìmẹ́pẹ́ àlájú. Olúwo ní kò wọ́n tó jọba òun ò mọ̀ pé Yorùbá ò lájú so Olúwo gangan ló mú ọ̀làjú wá bá gbogbo yín. àná jẹ́ ká enlight Olúwo díẹ̀ sí ó dàbí pé ó ti pẹ́ tó ti kó nílé ó dàbí pé gbogbo nǹkan tí wọ́n ń pè láṣà gan kò fi gbogbo ara bákan kò fi gbogbo ara go through kankan bẹ̀. ṣùgbọ́n iye ọdún eégún ní ká nara wa lọ́rẹ́ ká tó yọ ọmọ ṣe chai lẹ́yìn ilé mọ́jágbà. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. kí ló ṣe tí ẹnu kì í sìn lára Olúwo yìí ọ̀rọ̀ ló tún délẹ̀ yìí o ọ̀rọ̀ kan lẹ̀kan balẹ̀ tó bá yá kan jẹ́jẹ́ ni mo jókòó mi Olúwo tìlú Ìwó ló tún jáde gbayagba àyàtẹnu àbùkà òrìṣà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ lọ sọ wípé ìtàn tó kọ́kọ́ wà náà ni wípé ìlú Ìwó náà la kọ́kọ́ dá kó tó di pé a dá Ilé Ifẹ̀ àwọn ọmọ bíi tí Olúwo ti rí ìtàn èyí nínú ẹ̀ ló ti sọ wípé ó ní Ọlọ́run Olódùmarè yẹn láti tún àṣà àti ìṣesí ọmọ Yorùbá ṣe Olúwo ti gbàgbé tẹ́lẹ̀ wípé níṣe ni pé wọ́n fi ifá mú òun ni tàbí pé bí wọ́n ti ẹ̀yàn ni pé wọ́n ṣe ohun tí à ń pè ní ìṣẹ̀sí fún kó tó di pé ó di ẹni tí à ń pè ní Olúwo tìlú Ìwó lẹ́nìí ṣùgbọ́n Olúwo lójijì òun náà ló yíbìrì lọ sọ wípé ó sọ pé òun tako ẹ̀sìn àwọn abọ̀rìṣà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ń tako ẹ̀sìn ìṣẹ̀ṣe o Olúwo ti wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ká máa gbé egúngún wípé ká máa ṣe àwọn òòṣà kan nílẹ̀ Yorùbá ó ní kò tọ̀nà nípa bẹ́ẹ̀ òun náà ló ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ kàṣà sí Ọọ̀ni tilé Ifẹ̀ tí gbogbo èèyàn gbàgbọ́ wípé ó ń ló jẹ́ olórí ládéládé fún gbogbo ọmọ Yorùbá tó fi kanra ọmọ Oòduà pátápátá ṣùgbọ́n Olúwo ti sọ̀rọ̀ wípé òun ju ẹni tá à ń pè ní Aláàfin tọ̀yọ́ lọ nínú ẹ̀ òun ló ti sọ wípé lákòókò yìí o kò sí nǹkan tí òrìṣà tàbí ìṣẹ̀ṣe fẹ́ ṣe fún wa wípé òun gangan lolódùmarè yàn láti gbé ọmọ Oòduà gòkè àgbà nínú èyí tó ti tẹ́ḿbẹ́lú gbogbo tá à ń pè ní egungun tó sọ wípé èwo ni ká sọ pé àwọn ṣe egungun ká máa nara wa níbẹ̀ làwọn kòkó ti wá jáde gbayagbaya pé aṣáwá ń làṣáwà wípé lágbàáyé lónìí tó bá wá ń sọ nílẹ̀ Áfíríkà wípé Yorùbá wà lára àṣà kan tó jẹ́ wípé gbogbo ọmọ kóòtù òjìrè tí wọ́n fẹ́ràn tó fi kanra àwọn aláwọ̀ dúdú tó fi kanra àwọn òyìnbó wọ́n ní bá a bá ń ṣe ọdún Ọ̀ṣun ẹ máa rí àwọn tí wọ́n wá láti ìlú òyìnbó láti bá wa ṣe ọdún náà nínú èyí tí gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ nínú àṣà àti ìṣẹ̀ṣe fẹ́ràn Yorùbá pàápàá jùlọ nílẹ̀ Áfíríkà ṣùgbọ́n Olúwo ti ṣetán ló sọ pé òun ṣetán láti tako ohun tó ń jẹ́ àṣà nílẹ̀ Yorùbá wípé èwo ni ká sọ pé à ń ṣe àṣà kan ká máa bẹ́ra wa lórí ibẹ̀ lábẹ́ kókó ti wá bi léèrè pé ǹjẹ́ àṣà wo nílẹ̀ Yorùbá ló fà á báyìí tá à ń bẹ́ra wa lórí bí kò ṣe wípé Olúwo ti mú nǹkan gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ wọ́n ní Olúwo igbó tó mú o náà ló fà á tó fi ń wà àwọn ìwà tó wù yìí torí nígbà tí Awókòkó bẹ̀rẹ̀ sí kakíní ọ̀hún tó ka ibi táwọn èèyàn ti ń sọ lórí ọ̀rọ̀ tí Olúwo sọ yìí làwọn èèyàn ti ń sọ wípé igbó ló ń ṣiṣẹ́ lára bàbá o àti pẹ̀lú wípé amúju ọ̀pọ̀ igbó ń gbà míì a máa yí orí ẹlòmíì níbi tí àwọn èèyàn ti ń fi ẹ̀hónú wọn hàn níbẹ̀ l'Awíkòkó ti wá sọ wípé Olúwo yàtọ̀ sí content creator wípé òun ò rí ọba nílẹ̀ Yorùbá èyí tó tan máìkì tó tan kámẹ́rà tó sì bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ lórí ayélujára ó ní ǹjẹ́ rí ọ̀ọ́ni rí kó tan máìkì kó sì wá sí kámẹ́rà tó sọ wípé òun sọ̀rọ̀ àbí ẹ rí àwọn ọba tó lóko tó gbajúgbajà nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n láò lè rí i ó ní bí kò sí Olúwo tí ò níṣẹ́ tó ń tan kámẹ́rà bẹ́ẹ̀ ló ń tan máìkì pé òun fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tẹ́ bá sì wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí Olúwo máa ń sọ controversial issue òun náà lolúwo máa ń gbé wá bí ìkọ́tako ìran Yorùbá nínú ẹ̀ l'Awíkòkó ti wá sọ̀rọ̀ wípé ìlú Ìwó náà láti rí ẹni tó jẹ́ àgbàfà tó pe rẹ̀ ní Múfútì Ìwó èyí tó sọ wípé kí wọ́n kó àwọn mùsùlùmí nípa bá a ṣe ń yin ìbọn wọ́n kó àwọn mùsùlùmí nípa bá a ṣe ń yin ìyẹn bí a ṣe ń wẹ odò orí nítorí pé àwọn ṣetán láti ja ogun jihad tákòókò bá tó wípé ẹni tó máa lérí àwọn ní ogun jihad náà ni ò tí ì sí ọ̀rọ̀ ibi Awíkòkó nínú torí ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ nínú ẹ̀wọ̀ náà ló ti ń sọ wípé irú Olúwo yìí tó sì jẹ́ sí pé ìṣẹ̀ṣe ni wọ́n sì fún un ṣùgbọ́n gangan ló ń gbógun ti ṣẹ̀ṣe ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ níbi tí Awíkòkó ti sọ púpọ̀ ńbẹ̀ wàá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wá ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ ẹ́ sójú ẹ bá wa dọ̀rẹ́ káà náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láì jago pélébé kan tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tó ráago ọ̀hún ní ó máa ran yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣíà ẹ̀ ká tó ń bọ́ ohun t'Olúwo ṣe o Olúwo tún ṣetán láti dàrin ọmọ Yorùbá rú ẹ̀já comment síbẹ̀ ẹ̀já ṣíà ẹ̀ gbogbo platform gbogbo ohun t'Olúwo tún sọ o lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ̀yẹn sáà tẹ subscribe button síbẹ̀ kẹta àgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bó bá sì ń jábọ́ bí àpò yèrè àwọn ò ní jẹ́ kí tí yín ó di sí o ẹ̀já máa bẹ́ẹ̀ tó ọ̀hún bọ̀.
láti bí ọdún bíi mélòó kan lolúwo ti bẹ̀rẹ̀ sí ní tako ìṣẹ̀ṣe. Kennedy gbogbo nǹkan tó rò pé òun ṣe òní láti against Ọọ̀ni tilé Ifẹ̀. Bólúwo ṣe ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára èrè tó fẹ́ gbà ń bẹ̀ ní tó fẹ́ derive níbẹ̀ só ń mú ayọ̀ bá òun gangan só ń gangan padà wo àwọn nǹkan tó ń gangan ṣe. Alright, láì dènà pẹ̀lú torí àsìkò wa mo ti ní wọn nílò àmì fàágùn ẹjá gbọ́rọ̀ Olúwo kákan analyse ẹ̀ níwọ̀nba. God bless you. kí n tó jẹun bá ní ìmẹ́pẹ́ Yorùbá ní ìmẹ́pẹ́ àlájú. Olúwo ní kóun ó tó jọba òun ò mọ̀ pé Yorùbá ò lájú. So Olúwo gangan ló mú ọ̀làjú wá bá gbogbo yín. Ṣé yẹn ọ̀wà insulting ṣé ọ̀wà insultive. mo rò pé bóyá máa ṣe sí pátì yẹn tá a máa jó tá a máa jẹ gbogbo ẹ̀ mo rò pé alájú ni àṣà alájú. èmi lọ́lọ́run láti la Yorùbá lójú ní pé bó o ní ṣe wà nípò ọba olóyìn tí wàá máa dá sí kí eégún máa nà yàn lọ́rẹ̀. Can you imagine that? Ó ní Ọlọ́run rán wá láti wá la Yorùbá lójú. Bó lòun ó ṣe jọba tó wàá máa wo àwọn eégún kan máa nà yàn lọ́rẹ́. Ẹ bá ń sọ fún ọba Adéwálé Àkànbí wípé eégún fẹ́gún òòṣà fòòṣà bó ṣe wu olóró ni wọ́n ṣe nǹkan wọn. Gbọ́ òwe yẹn dáadáa, eégún fẹ́gún ìyẹn eégún fún eléégún. Ẹ jẹ́ káwọn eléégún ṣe égún wọn bó ṣe fẹ́. Ẹ jẹ́ káwọn olóòṣà ó ṣe tí wọn bó ṣe fẹ́. Bó bá ṣe wu olóró ni kò yẹ ṣe nǹkan ẹ̀. Ìgbà tí mùsùlùmí ó bá gbààwẹ̀ kò sẹ́ni tí dá wọn lọ́wọ́ kọ́, everybody ni máa ń support wọn pé àsìkò Ramadan ni o, tó bá ti dà àsìkò Ramadan bí gbogbo nǹkan ṣe máa ń rínu o. Bí wọ́n bá túnu àwẹ̀ gbogbo ayé ní celebrate yín. Bẹ́ẹ̀ bá ṣe léyà gbogbo ayé ní celebrate yín. Kí ló wá kàn yín pẹ̀lú ntẹ́lòmí ń ṣe? Iyì àtàpọ́nlé àti ẹwà beauty ọdún eégún ńlọrẹ́ tí wọ́n ń nà ìnìgbò tí wọ́n ń jà. Àná ẹ jẹ́ ká enlight Olúwo díẹ̀ sí. Ó dàbí pé ó ti pẹ́ tó ti kó ńlé. Ó dàbí pé gbogbo nǹkan tí wọ́n ń pè láṣà gan kò fi gbogbo ara bákan kò fi gbogbo ara go through kankan bẹ̀. Àwọn tó ń gangan wò lórí social media ló fi ń sọ̀rọ̀. Ẹ já sọ fún Olúwo pé ìpele ìpele láṣọ àlùbọ́sà, ìpele ìpele láṣọ eégún, ìpele ìpele ni tí wọ́n ń pè léégún. Àwọn eégún kan ń bẹ tán ń pè léégún kúndúke, ajọ̀lẹ̀lẹ̀ mọ́ lè sáré, eégún ọmọdé wọ́n ń pè bẹ́ẹ̀. Torí láti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn. Kékeré náà ni gbogbo àwọn tí wọ́n ń sorò tán ń sòòṣà tán ń ṣèṣẹ̀ṣe, kékeré náà ni wọ́n ti kọ́ ọmọ wọn. Ńlá fi pé orò tá a bá ń ṣe tá a bá ń lé ọmọ kéékèèké sẹ́yìn irú orò bẹ́ẹ̀ máa ń parun ni. Ẹni tí ó wá gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé dandan ni kó tó oyin sẹ́gbẹ́ àkàrà rẹ̀. Ẹni tí ó gba àṣà sọnù lọ́wọ́ wa ó yẹ kó fún wa ní nǹkan tó rich. Sincerely, ẹ má bínú ẹ foríjì mi o, àti Islamic religion àti Christianity kò ṣẹlẹ̀ tó rich tó ìṣẹ̀ṣe. Wọ́n ti announce, wọ́n ti kéde káàkiri, àwọn èèyàn ti mọ bí wọ́n ṣe ń ṣe. Wọ́n ò mú olùwọ̀rí kan sọ pé ńgbà orò làwa mẹ́nì kankan. No, kò ṣẹlẹ̀ rí. Because àwọn ọlọ́kadà ó ti mọ sọ fún pé bó bá ti di yago báyìí àwọn ò ní lọ nú ọ̀tá o. Ẹ bá ní kí náà ṣe bẹ̀ wọ́n á ní wọ́n ń sọ̀rọ̀ ńbẹ̀. Wọ́n ti mọ kéde lórí rédíò ẹni tó bá fẹ́ gba ọ̀tá kọjá, ẹni tó bá fẹ́ ṣe kinní kan ẹ mọ́ gbanú ìgboro ọ̀tá o, ẹ gba kinní kan yọ sí ojú òré, ẹ gba ọ̀nà ibì kan yọ síbì kan, ẹ ti mọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe káàkiri. Bọ́n ṣe ń so Oloolu nìbàdàn wọn ò tí ì sọ pé Oloolu ti pa àyàn rí. Joseph rí nígbà tá a ṣe ń gbọ́n yìí o nínú gbogbo ẹ̀. Mi ò sọ pé ẹ má ṣe mí gbọ́ o, mi ò sọ pé kéèyàn máa gbẹ́bọ lọ sóríta. That is not the real ìṣẹ̀ṣe tá à ń sọ nípa ẹ̀. Mi ò sọ pé kéèyàn máa pa àyàn, ìyẹn kọ́ ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. N ò sọ pé kí orò ọ máa mú olùwọ̀ kán máa fi wọ́n ṣe nǹkan ètùtù, ìyẹn kọ́ ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n àgbèégún àsòrò àìwò kò lẹ́ẹ̀kan okú pé kò yẹ kó sí ìdálọ́wọ́ kọ́ mbẹ̀. Wọ́n ti ní bá ṣe ń ṣe kí wọ́n tó di pé wọ́n bí wa. Gbogbo eléyìí náà ló ń jẹ́ kí respect ó wà fáwọn ọmọ káàárọ̀ òjíire, ló ń jẹ́ káwọn èèyàn ní ọ̀wọ̀ fún wa. Nígbà tẹ́ bá sọ pé òkè o wọ́n ń ságẹ́mọ́ níjẹ̀bú, nígbà bá sọ pé lọ́jọ́ báyìí o wọ́n ń sọ̀rọ̀ lọ́tà. Bí ọ̀tá ṣe jẹ́ meeting point fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń lọ síbì kan. Tó bá dábẹ́ bíríìjì Ṣàngó Ọ̀tà nísìnyí jẹ́ kí n sọ fún ọ,
àwọn èèyàn tí ń lọ ságége tí ń lọ yànàpájà tí ń lọ Òṣòdì tí ń lọ VI nǹkankan wọ́n ń bẹ láwọ́ ibì kan àwọn èèyàn tí ń lọ sí ìjókòó tí ń lọ sọ́gbà ayọ̀ tí ń lọ ságbàdo crossing tí ń lọ sí nǹkankan àwọn eléyìí náà ń bẹ níbì kan àwọn èèyàn tí ń lọ sí Fọ̀ tí ń lọ sí Pápá Láǹtó tí ń lọ sábẹ́kúta tí ń lọ Ìlàró tí ń lọ Ọ̀gbẹ́ tí ń lọ sí Àgbárá àbí tí ń lọ Ìgbógìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà ń bẹ lápá ibì kan àwọn èèyàn tí ń lọ sí Atan tí ń lọ sí Ìyẹ́sí tí ń lọ sí Àgbárá tí ń lọ sí Gbẹ̀sà tí ń lọ sí Owódé tí ń lọ sí Òkè Ọ̀dàn tí ń lọ sí Adó-Odò tí ń lọ sí bọ́dà àwọn náà wà lọ́bì kan meeting point gẹ́gẹ́ bí Ìbàdàn náà ni Ṣàngó Ọ̀tà ṣe wà bó ṣe wá rí bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe orò ṣùgbọ́n tó bá fẹ́ sorò lọ́tà wọn ò kí ń gbé orò wá sí Ṣàngó bí abẹ́ bíríìjì no never inú ìgboro Ọ̀tà gangan ni wọ́n ti máa ń ṣe é ok ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ àkíyèsí ló pè wá sí fẹ́ni tó bá nírú ẹ̀ lọ́kàn ìyẹn ò túmọ̀ sí pé k'Olúwo wá fi gbogbo nǹkan kékeré tó bá ṣẹlẹ̀ tàbí èrò ọkàn tiẹ̀ tàbí nǹkan tó wu òun tàbí propaganda tiẹ̀ kó fi ba gbogbo kó fi fẹnu tẹ́ńbẹ́lú nǹkan tí wọ́n ń pè ní ṣẹ̀ṣe tàbí tí ó mú Yorùbá tó so Yorùbá ró tí ń fi ìbẹ̀rù wá sáwọn èèyàn láyà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 2023 táwọn ọmọ Yíbò tí wọ́n ń ṣe àwọn nǹkan kan lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n gbé ẹ̀yọ̀ jáde táwọn olóòṣà jáde tán láwọn fẹ́ sóòṣà kálukú fìdí mọ́lé ìpayà ìbẹ̀rù tó ṣẹ́kù lára Yorùbá nù bẹ́ẹ̀ bá wá ní àkó gbogbo ẹ̀dá gbó àwa náà wà dìgbà àwẹ̀wọ́ for everybody. violence nìyẹn. violence ní kíni because àwọn eléégún ò invite ẹ wọn ò dẹ̀ invite anybody pé kó wá wo àwọn ẹnikẹ́ni tó bá ti lọ sáàrin jà láti lọ wo eégún tán bá kó ẹgbà bò ó kò tí ì pọ̀ jù torí pé wọn ó bi léèrè kí ni ìwọ náà wá lọ sáàrin wọn àwọn tí wọ́n ń ṣẹ́gun ò kì í invite èèyàn pé ẹ wá wò wá ẹ̀yin lẹ́sọ wípé ìran rèé ojú lòun ò rí ọ rí a fẹ́ wò ó a fẹ́ wo eégún ọdún yìí a fẹ́ wo bọ́n ṣe ń ṣe irú eégún tó wá àwọn eégún àgbà lẹ́ẹ̀kan mo ní ìpele eégún àwọn eégún kan wà tán pè ní tombolo ajọ̀lẹ̀lẹ̀ mọ́ lè sáré àwọn eégún ọmọdé eégún kúndúke eégún ọlọ́rẹ́ ń bẹ eégún àgbà wà àwọn eégún àgbà ni wọ́n máa ń pè léégún aládùá àwọn yẹn ò kí ń mọ́rẹ́ dání àwọn yẹn ní ó máa kiri ojúlé ẹsẹ̀ mi o mo rí ọlọ́dún yìí o mo rí ọlẹ́ mi o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yẹn ó sì máa yẹ wọn sí wọ́n máa fún wọn lówó ọdún ní tí wọ́n ń pè léégún nìyẹn gbogbo eégún kọ́ ló ń jagbo gbogbo eégún kọ́ ló ń jà ṣùgbọ́n iyì ọdún eégún ní ká nara wa lọ́rẹ́ kátòrí ọmọ ṣe chai lẹ́yìn ilé mọ́jágbà bólúwo ṣe ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára èrè tó fẹ́ gbà ń bẹ̀ ní tó fẹ́ derive níbẹ̀ só mú ayọ̀ bá òun gangan só ń gangan padà wo àwọn nǹkan tó ń gangan ṣe gbogbo àwọn questions yìí ló nílò ìdáhùn with due respect sí gbogbo ẹ̀yin ọmọ wò ó the earlier the better tẹ́ ẹ bá pe ọba yín ṣàkíyèsí Aláké ògbórí social media wá Àwùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà kọ́ lọ́wọ́ fọ̀run kẹ́ bàbá ẹ̀ ò gba social media wá ọba Akíolú ò torí bẹ́ẹ̀ gbọ́ wá sórí social media kò sọ́ba tó wá sórí social media ọba Olúbàdàn wá sórí social media kí wọ́n sọ pé àwọn fẹ́ bá lù sọ̀rọ̀ kò sí ní téèyàn fẹ́ sọ tó fẹ́ tẹ́ gbogbo ìlú lọ́rùn social media ní kò fààyè gba ẹnìkankan láti fìyà jẹ ẹnìkankan yàtọ̀ sí ẹni tó bá sọ̀rọ̀ tó jẹnu lọ ṣùgbọ́n whatever tó bá sọ lórí social media ń ló kọ́ọ̀lù fún criticism àwọn criticism kan bẹ tí wọ́n ń pè ní heavy criticism ìyẹn ni pé ká sọ̀rọ̀ ká bá kí ẹ pẹ̀lú point ìdáhùn ni mo fẹ́ fún Olúwo pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ kí n dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ kí ni reaction àwọn èèyàn sí nǹkan tó Olúwo sọ Olúwo òsìsẹ́ mọ́ sọ̀rọ̀ Olúwo ti ń jẹ́ kó yé wa nínú àwọn ọ̀rọ̀ kan tó sọ wípé Ìwó ti kọ́kọ́ wà síwájú àwọn ìlú kan including Ilé Ifẹ̀ ibi tí kábíyèsí ti rí tán tiwọn afẹ́ kí wọ́n bá wa fìdí ẹ̀ múlẹ̀ kí wọ́n ṣe é níwèé jáde kí wọ́n já kà á afẹ́ ògbọ́n ṣe fẹ́ establish ẹ̀ pé Ìwó ti wà síwájú Ilé Ifẹ̀ Ìwó ti wà síwájú Ọ̀yọ́ torí pé a ní ìtàn tó back ẹ̀ up láyé ìgbà tí Ọlọ́yọ̀ ń control Olúwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti bí ọdún bíi mélòó kan lolúwo ti bẹ̀rẹ̀ sí ní tako ìṣẹ̀ṣe Kennedy gbogbo nǹkan tó rò pé òun ṣe òní láti against Ọọ̀ni ti Ilé Ifẹ̀
gbogbo ntọ́ ní bá ti wá ń ṣe yọ́ mọ̀ ṣe dákejì ẹ̀ èébú ẹ̀ ò ní ṣe báyìí wọ́n ṣe báyìí ọba ó ṣe máa so òòṣà wọn kàn ń pààyàn bọ̀ ọ̀sà igbádógójì èrò wájà to the best of my understanding lórílẹ̀‐èdè Nàìjíríà nísìnyí kò síbi tí wọ́n ti ń fẹ́ rin tán ti ń fèèyàn ṣètùtù mọ́ kò síbi tí wọ́n ti ń fèèyàn rúbọ mọ́ bàbá dẹ̀ béèrè wípé ọ̀dà o bọ́ bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ń fèèyàn rúbọ tọ́ka sọ́ba kan tàbí méjì tí ń fèèyàn rúbọ bóyá káwa náà lè lọ fóńtọ̀ ń rúbọ tàbí kíjọba ó lè gbé ìgbésẹ̀ tó tọ́ àtẹ́lẹ̀ tó tọ̀nà lé lórí wọ́n sẹ̀ tó ọ̀pù fẹ́yàwó kan igbádógóje ọlọ́run ní ọ̀pá wọn fún májèlé jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń bá fún èèyàn ní májèlé jẹ dandan ni kéèyàn dárúkọ olúwa rẹ̀ báwo lèèyàn ṣe máa gbìyànjú àti fún mi májèlé jẹ tí mo dẹ̀ máa mú nítọ̀hún tí wàá nílé ké gbàjarè síta pé káwọn èèyàn gbà mí bólú ààrẹ bá lọ kó ajé òdì ńkọ́ èèyàn ò kú yóò kú dùn rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀dá kòtò rẹ̀ bá ń pín program yẹn so pápápá ni mo fẹ́ ṣe like I said mi ò ní nǹkan kan láti fagùn ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa ẹja gbọ́rọ̀ Olúwo ká analyze ẹ̀ níwọ̀nba lóòótọ́ lórí ọ̀rọ̀ ti ọmọ tí wọ́n ló rìkọ́ọ̀dù Oloolu ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn ló wà lórí ẹ̀ ìmí ń fi mú fẹ́lẹ̀ lọ́wọ́ oríṣiríṣi controversy oríṣiríṣi ìròyìn ló jáde láti díẹ̀ ọmọ yẹn ni wọ́n tan òun lọ ní mo tún gbọ́ pé wọ́n gba 400,000 naira lọ́wọ́ ẹ̀ á tàn díẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ bó bá jẹ́ pé àwọn ìdílé Oloolu ni wọ́n ṣe tí ọ̀dà àáfẹ̀dí wọn síta bó bá jẹ́ pé ọmọ yẹn ló fẹ́ lo propaganda tọ́ra àwọn mùsùlùmí ti mú gan pa bí wọ́n ṣe máa ń ṣe nu wọ́n bá ti rí pé ọmọ lórúkọ Islam nínú ìbá àti máa jìyà látọdúnmọdún kí wọ́n mọ̀ rí ọjọ́ tẹ́nìkan bá ti náwó gan pé òun fẹ́ táyé ẹ̀ sí ọjọ́ náà làwọn mùsùlùmí ó jáde wọ́n lọ́ mọ àwọn ni ṣé kò sí àgbà kankan mọ́ níwò ni tó lè pe ọba wọn sí àkíyèsí àbí dandan ni kí wọ́n lajúlẹ̀ kí tàlùbọ̀ kó ṣe kò dìgbà tẹ́yìn bá tó fọ́ ká tó mọ ṣáájò tó rẹ́yìn tó bá ti fọ́ kì í ṣe kó jọ mọ́ ipa wo làwọn òwò ń sà ṣé wọ́n ti gba kámú wọ́n ti give up jálòrè wọ́n ti gba ntọ́lọ́ ń wí wọ́n ti gbà pé ntọ́lọ́ ń dà sáwọn lágbádanu bíi gúgúrú káwọn ọmọ yẹn lókù bó bá wá jẹ́ bẹ́ẹ̀ èmi nígbàgbọ́ wípé gbogbo nǹkan ló ní òdiwọ̀n Olúwo lè fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ lẹ́lẹ́yẹ gbogbo protection ẹ̀ kó jẹ́ kó mọ níwò gbogbo àlá ẹ̀ kó jẹ́ kó mọ níwò gbogbo ìgbésẹ̀ rẹ̀ kó jẹ́ kó mọ níwò now bẹ́ẹ̀ bá gbàgbé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ tá a lè fi ṣàkàwé ọ̀kan nínú ẹ̀ ti Muyideen àfìgbà tán rún ayé Muyideen mọ́gi iná tó yọ̀ǹda ẹ̀ ọ̀kan náà ni tarábìnrin kan tó ń gbọ́ mójóńjó ní tó lòun sí òwò nàbì tí arákùnrin kan interview nígbà yẹn tó fi ń béèrè pé kí lorúkọ ẹ̀ ó dárúkọ ẹ̀ ó sọ pé sókéwú ó sọ pé ó ń kéwú ló bẹ̀rẹ̀ sí ní ka ok fún mi kíní kan fún mi fatia ló bẹ̀rẹ̀ sí ní ka gbogbo ẹ̀ àwọn mùsùlùmí rí wọ́n sáré da ìjáàbù bó lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ eléyìí náà ní ìsìn wọ́n ti dàjáàbù bó lórí ńgbà tí ń ṣe TikTok ṣe máa ń dàjáàbù borí so náà ti gan pa nìsín wọ́n sọ pé justice for gbogbo ẹ̀ náà la máa tú now lórí ọ̀rọ̀ ti Emir Ìwó tá a mú wá Ìwó yìí náà láti rí ẹnìkan tí ń pé gbogbo ọmọ tó wà nílé kéwú kí wọ́n máa kọ́ wọn bá ń ṣe ń yìnbọn ó ní gbogbo ọmọ tí ń bẹ ń lé kéwú gbogbo ẹni mo ń padà bọ̀ wá tú ẹ̀rí tí mo sọ fẹ́ mẹ́sì bàbá pé kọ́ mọ múra lẹ̀ mọ́ ń bọ̀ so fídíò eléyìí ń bẹ lọ́wọ́ mi gbogbo ẹni mò ń compile papọ̀ nǹkan pè ní múfù wò gbogbo àwọn èèyàn tó yẹ kíjọba ó ti sà kí wọ́n wà látìmọ́lé kí wọ́n tì wọ́n mọ́ bẹ́ẹ̀ tán bá ní kí làwọn ṣe kí wọ́n sọ pé yín gangan ni bandit ilẹ̀ káàró òjíire bí bandit ṣe ń bẹ̀rẹ̀ náà nìyí kéèyàn sọ wípé àwọn ọmọ tí ń lọ ilé kéwú ọmọ tí ń lọ ilé kéwú tó jẹ́ pé ọmọ ọdún 5 á máa wà ń bẹ̀ ọmọ ọdún 6 á máa wà ń bẹ̀ ọmọ ọdún 8 á máa wà ń bẹ̀ 10 15 lọ bẹ́ẹ̀ ni wọ́n wà nílé kéwú kéèyàn sọ wípé kán kọ́ wọn kéwú nìkan láì kọ́ wọn bá ṣe ń yìnbọn kò pé báwọn ọmọ yẹn bá wá béèrè pé kí làwọn fẹ́ fìbọn táwọn ń kọ́ ṣe kán sọ fún ọ wípé jihad ni pé ànábì sọ wípé
kẹ́ gbogbo mùsùlùmí ó máa prepare jihad nílẹ̀ káàárọ̀ oòjíire tẹ́nìkan kò gbógun ẹ̀sìn ti mùsùlùmí kankan rí mi ò tí ì rí inú àkọọ́lẹ̀ pé ẹlẹ́sìn Christian tàbáwọn alábàáláyé wọ́n gbógun ẹ̀sìn sí Islam rí. Islam náà ni máa ń pé àwọn ẹkùn ò ṣe tiwọn dáadáa tàbáwọn fẹ́ kọ́ wọn bọ́n ṣe ń ṣe tàbí bó ṣe yẹ kí wọ́n ṣe leléyìí. Gbogbo àwọn nǹkan yìí kó má di nǹkan tí yóò máa mú àbùkù ẹ̀tẹ́ wá sílẹ̀ Ìwó wá sórí Ìwó wá sórí àpèrè Ìwó the earlier the better tí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n ní Ìwó because gbogbo Ìwó náà kọ́ ni ó rí bá lórí bẹ́ẹ̀ yẹn gbogbo ọmọ Ìwó kọ́ ni ò láròjinlẹ̀ gbogbo ọmọ Ìwó kọ́ ni ò kàwé gbogbo ọmọ Ìwó kọ́ ni ìwé Ọ̀yọ́ lára wọn because ẹ bá wo ọba yín dáadáa bó ṣe kàwé tó ìwé ọ̀fẹ́ hàn lára ẹ̀ torí èèyàn máa béèrè wípé sẹ́ni ìgbàlẹ̀ ìwé kọjá bóyá ọba yín ò kì í wo gíláàsì tó bá fẹ́ sọ̀rọ̀ because lọ́pọ̀ ọgbà wọn ní ìjọ tá a jó ń ta ó yẹ ká kọ́kọ́ jó nínú ilé bí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ níta ó yẹ kọ́kọ́ yẹra ẹ̀ wò problem tí majority wọn máa ń ní ni pé wọn ò kí ń níyàwó gidi ìyàwó orí ibùsùn ni wọ́n máa ń ní ìyàwó tó rẹwà nínú kámẹ́rà ni wọ́n máa ń ní kì í ṣe eléyìí tó ní inner beauty kì í ṣe eléyìí tó ní tó fẹ́ contribute sí life ọkùnrin sí life ọkọ wọn kì í ṣe eléyìí tó lè caution ọkọ wọn. Tálẹ̀ mi ẹ̀sùn gbàdúmọ́dì yọ̀dá láwàdà díẹ̀ o káwọn ọmọ burúkú wọn ó tó máa wẹnu sí yín lára èmi ò bá sọ wípé àwọn nǹkan tẹ̀ ń ṣe kẹ́ ẹ stop ẹ̀ kò sí nínú wọn tó lè pè wọ́n ṣàkíyèsí. So tí ẹ̀tẹ́ àbùkù àtẹ̀gbin tó bá wá ṣe bí ẹni rápálá wọlé kẹ́nìkan kan mọ́ sọ̀rọ̀ torí there is no smoke without fire. So now nínú ètò yẹn mo play fídíò kan mo wá ní bí n bá ní kí n yànnà náà fúnra mi àkòyìn ó ti pọ̀ lápọ̀jù ńlọ́jẹ̀ ń dá ètò yẹn dúró wípé ó máa ní apá kejì kò wá sí ní tó gbé mi wá báyìí ju láti wá complete ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá gbàgbé campaign Olúwo òun náà ni pé kí ẹ̀sìn Islam nìkan kó gbilẹ̀ níwò wọ́n fagídí gba ẹ̀sìn Kristẹni wọ́n wá ní tó ń pè ní ìṣẹ̀ṣe nílẹ̀ Ìwó wọ́n fẹ́ parí pátápátá ṣùgbọ́n gba táwọn èèyàn pè fún gómìnà tán pé ìpè lọ sọ́dọ̀ gómìnà pé gómìnà ò lè máa wo àwọn níran òfin orílẹ̀-èdè Nàìjíríà fààyè lẹ̀ fún ẹ̀sìn tó bá wù kálukú láti sìn kí ló dé tó lù òdó lọ́rùn ìṣẹ̀ṣe majority àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n pe gómìnà Démọ́lá Adélékè kó bá wọn yọ Olúwo nípò because bóun bá gbàgbé pé lórí àṣà àti ṣe káàárọ̀ oòjíire ló ń jọba lé lórí ẹ̀jẹ̀ awé fún un ìgbà yẹn lolúwo jáde padà lórí ìtàkùn ayélujára ló ń sọ pé wọn ò sọ pé kán má ṣe orò kán má ṣòòṣà òun ò dẹ̀ sọ pé kán má ṣe egúngún ọ̀rẹ́ nínà bẹ̀ ni kí wọ́n mú kúrò ìkíní kan igbádógójì èrò wájà ṣùgbọ́n wọn náà ló tún sọ wípé bí wọ́n bá rẹ́ni tó gbẹ́bọ sóríta kí wọ́n nà á báwo ni wọ́n ṣe máa fi ẹbọ lítà surroundings ẹbọ tí wọ́n bí ọ sínú ẹ̀ ẹbọ tó o ṣe ń gbà tó o jọba. Nínú ètò tí mo ṣe kọjá lórí ọ̀rọ̀ bá Olúwo tilẹ̀ wò ṣe mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ Olúwo àbí tá a bá ń sọ̀rọ̀ Wò a máa sọ̀rọ̀ Olú Ìwó a máa sọ̀rọ̀ Àgbà Wò so kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó ṣàánú wa lórí ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire ṣe ló dàbí ẹni pé wọ́n yọ Ìwó sọ́tọ̀ bí ẹni pé Ìwó ò sí lára wa mọ́ ọba ni wọ́n jẹ tí wọ́n dágun bá a sì ní awí wọn ò ní jẹ́ awí délẹ̀ àwọn kan bẹ níwò wọn ní báwọn ṣe fi ọba àwọn nu ọba tó ti di aláwàdà sórí social media because Yorùbá máa ń sọ wípé bágbàlagbà bá so yangan mọ́dì yọ̀dá aláwàdà díẹ̀ ipò àpọ́nlé nípò ọba
ṣùgbọ́n kì í sọba tó gbé rẹ̀ sórí social media. Lóòótọ́ ayé social media la wà, ọ̀pọ̀lọpọ̀ ọba ní bẹ lórí social, kò tí ẹ̀ sọba tí ò sí lórí social media láyé ìsìn. Wíwà lórí social media wọ́n máa ń bá wọn operate ẹ̀ ni, that is number one. Ṣùgbọ́n tó bá mú ọba sí kámẹ́rà síwájú máa sọ̀rọ̀ sí every day. Irú ọba bẹ́ẹ̀ ti kúrò ní royal father, ó ti di content creator. Olúwo ti kúrò ní royal father, ó ti di content creator. So tó bá dẹ̀ ti di content creator, ó ti di ẹgbẹ́ àwa tá ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára. Ó ti túmọ̀ sí wípé anything ni wọ́n lè sọ sọ́ba. Lóòótọ́ ayé yìí àtàpọ́nlé ń bẹ fún ẹnikẹ́ni, kìí ṣẹni tó bá jùyàn lọ lásán. Àwọn òyìnbó ní respect is a reciprocal, that is bù fún mi kí n bù fún ọ ńlọpọ̀lọ́ kí lálẹ́ odò. Ntọ́ bá mọ̀ pé o fẹ́ kàn ṣe sí ọ ní kó ṣe sẹ́lòmíì. Kò sẹ́ni kankan tó wá ilé ayé nítorí ẹnì kankan, kò sẹ́ni kankan tó wà compulsory láti respect ẹnì kankan. Ṣùgbọ́n à ń ta àpọ́nlé fúnra wa. Tó bá tiẹ̀ ti lórí social media, ọmọ tí ò tó mi ìdí ẹ yóò sọ̀rọ̀ sí ọ anyhow. Ọmọ tí ò tó mi ìdí ẹ yóò bu ọ anyhow. Ó ti máa wà lára, ó ti di Málíkì. Àkìtàn ni wá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sọ sẹ́yìn, tá a ti mọ̀ oríṣiríṣi nǹkan tó Olúwo ti ṣe sẹ́yìn wá. Bóyá nípa àpèrè tó jókòó lé, orò ètùtù tó ṣe kó tó gàpèrè. Torí pé gbogbo tí wọ́n ń pè lọ́ba ó ní ètò àti ìlànà. Now bí ọba sì ń tó ṣe ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́ lásán. Ẹni tó sọ òkúta lu ni ló béèrè ìdàrọ́. Kò sí ẹni tí yóò múra láti ba in tí wọ́n ń pè ní àṣà ìbílẹ̀ káàrọ̀ òjíire jẹ́ tí yóò rojú rere ọmọ Yorùbá kankan. Torí pé tẹnitẹni tekísà ń ta àtàn, ẹlẹ́nu rírì lọ́la mọ̀ ìyá ẹ̀. Oníṣu ń jẹ́ṣu, ẹlọ́sẹ̀nu yánkanyànkan àti iṣu àtẹnu olónìí. Àwọn ò sọ wípé kéèyàn mọ̀ sí tó bá fẹ́ sìn, ṣùgbọ́n láti dí wa lọ́wọ́ tiwa náà ni ò ní rọgbọ. Kí kálukú sin ẹ̀sìn tó bá fẹ́ sìn, bófin orílẹ̀-èdè Nàìjíríà sì là kalẹ̀ nìyẹn. Òfin Nàìjíríà ò dẹ̀ fọ́ọ̀sì ẹnì kankan láti ṣe nǹkan tí ò wù. Kò sọ pé kẹ́nìkan kó sì fọ́ọ̀sì ẹnì kankan láti ṣe nǹkan tó nítọ̀ òun ṣe. Torí pé ẹ̀sìn bábọ̀ ọgbọ́mọlà. Kálukú ló ní èrò àtìnálẹ̀ ẹ̀tẹ̀ ń ta fi ń jẹ́ èèyàn náà nu. Àwọn ọ̀jọ̀gbọ́n àbí òfin dẹ̀ sọ inú fúnra ẹ̀ láti dá decide fúnra ẹ̀. So we are very very unfortunate. Àwọn eléégún kan bẹ tó jẹ́ pé wọn ò kí ń to àtòmọ́ra. Ìyẹn túmọ̀ sí pé wọn ò kí ń, àwọn kan wà tó jẹ́ pé tó bá fẹ́ lọ jágbó, wọ́n wọ ṣòkòtò méjì mẹ́ta léra wọn. Àwọn míì ò tún wọ níkà, wọ́n ò tún máa kúra wọn lẹ́gbàá ń bẹ̀ for the period of 7 days. Ó wá pọ̀ tán 14 days náà fi ń gbé eégún. Ẹ̀ẹ̀kan lọ́dún dẹ̀ ni wọ́n máa ń gbé eégún. Moment yẹn ò tí ì pọ̀ jù tá a bá fi ilẹ̀ fún ìṣẹ̀ṣe yẹn. Kì í ṣe láti January dé December náà fi ń gbé eégún. Kì í ṣe láti day 1 sí day 30 oṣù ni wọ́n fi ń gbé eégún. Ọjọ́ méje ni ìgbájà ní ẹyọ kan ní ìsà eégún kan. 14 ní méjì. Àwọn tó bá tún fẹ́ ṣàṣejù ni ó ṣe lọ́dún ọjọ́ 21. Bóyá náà ló tí wọn ò ti níṣẹ́ àbí tọ́lọ́run ti bùkún wọn tó jẹ́ pé jíjẹ àti mímu ọ̀wọ́n wọn lè waste gbogbo ọjọ́ wọn. Ẹ máa nà yẹn lọ́rẹ́ Yorùbá nísìn, ẹ sọ Yorùbá di màálù. Ṣé màálù lẹ́yìn Yorùbá? Ṣé màálù ni? Béèyàn bá jẹ́ èèyàn tó lọ́pọlọ tó jẹ́ ní tó ní làákàyè, ẹjẹ́ á béèrè pé ṣé gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ lù ni wọ́n máa ń nà? No. Ṣé gbogbo ẹni tí ń kọjá lọ ni wọ́n máa ń nà? Àwọn tí ń gbé eégún ni wọ́n máa ń nara wọn, àwọn tí ń jago ni wọ́n máa ń nara wọn. Kì í ṣe pé gbogbo ẹni tí bá ti ń lọ náà máa kọ́rẹ́bò. Kì í ṣe pé wọ́n máa lọ báyàn lólé máa kọ́rẹ́bò. Because Yorùbá ní asọ́kù tàn ìní méégún dìjà ọ̀rẹ́ sílẹ̀. Torí ibi tó yẹ kéégún ó ti jógbowó, ọdún ni wọ́n ń ṣe. Ọdún tí wọ́n ń ṣe kò yàtọ̀ sí ìtùnú. Bọ́n bá ń ṣètùnú, àwọn ọmọ kéékèèké ọmọ káàkiri á mọ̀ fún ọ lówó ọdún, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà léégún ń ṣe. Wọ́n máa jó fún yín, wọ́n máa tàkìtì, wọ́n máa ṣe gbogbo ẹ̀ mọ̀ fún ọ lówó. Àwọn tí ń ṣàdúrà ọmọ yọjúlé káàkiri, wọ́n kọ́kọ́ yajúlé gbogbo àwọn tán jọjọ́ ọmọ gbolé kan náà.
wọ́n á fún ọ lówó wọ́n máa sọ pé mo fún ọ lọ́dún yìí o jẹ́ ń fún ọ lẹ́ẹ̀mí àwọn náà máa pé o fún mi lọ́dún yìí o ó fún mi lẹ́ẹ̀mí wọ́n máa wúre fún ọ káàkiri gbogbo ẹ̀kọ́ níjà gbogbo ẹ̀kọ́ ní gbàùgbàù gbogbo ẹ̀kọ́ ni wọ́n fi ń jà kò sí ti ń jẹ́ violence lọ́rọ̀ egungun ẹ̀yin ọmọ wo ẹ sọ fún kábíyèsí yín ogun eléyìí kò lè ṣẹ kò lè rí ṣẹ́ ètí àtàbùkù ni yóò máa mú wá fọ́ba ẹ kọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí tó bá dìgbà náà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ anybody ò ní dá yín lóhùn. kémi jẹ́ ọba níbi kí wọ́n á jẹ́ kí wọ́n sáàyàn ládàá ṣé àlá. ẹ já béèrè lọ́wọ́ Olúwo ọdún eégún wo ni wọ́n ṣe tí wọ́n ti ń sára wọn ládàá ọdún eégún wo ni wọ́n ṣe ń lè káàró òjìrì lónìí tó jẹ́ pé àdá ni wọ́n ń sára wọn k'Olúwo bá wa píìkì ẹ̀ síta tó jẹ́ pé torí pé ọdún eégún ni náà ṣe ń sára wọn ládàá mo ti sọ pé kò sígbà tá a ṣètò tí wọn ò ní múná lọ bóyá wa là ń ṣètò sásìkò tán múná lọ ni o bóyá kádàrá lọ sọ pé wọ́n máa ń mú lọ bẹ́ẹ̀ o tó ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run. ní títì a sì ní òkè bẹ́ẹ̀ bá tiẹ̀ lẹ fẹ́ mú ẹ̀sìn wa ẹ yọ gàgídígà gan. point of correction kì í ṣe pé wọ́n fẹ́ mú ẹ̀sìn yẹn wá abá aláyé ni Olúwo Mr. Olúwo bọ̀dá Olúwo ẹ̀gbọ́n Olúwo kì í ṣe pé wọ́n ẹ̀sẹ̀ fẹ́ mú ẹ̀sìn egúngún wá egúngún ò kì í ṣẹ̀sìn a sì tún lè pè lẹ́sìn ṣùgbọ́n àṣà ni ó ti wà abáláyé ni ńlá fi ń pè ní àṣà àbáláyé kì í ṣe pé ẹ̀sẹ̀ mú wá eégún ò dẹ̀ ní jàgídíjàgan nú láti lẹ̀ ó sì tún ní jàgídíjàgan àwọn alágbára fi máa ń dánra wọn wò láyé àtijọ́ ìdán gbogbo dán tí wọ́n ń pa òun àrà ló jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tó kù so with that pé wọ́n ń ṣe jàgídíjàgan yẹn kò sí lọ́rọ̀ tán pèlè eégún kò sí lọ́rọ̀ tí wọ́n ń pèlè eégún. àṣàyàn ládàá a ní kéèyàn má jáde gọ́ọ̀mẹ̀ntì gan Tinubu gan kò gbọdọ̀ sọ pé kéèyàn. ẹ já wò ó ńbo ni wọ́n ti sọ ọdún eégún tán sọ pé kéèyàn má jáde rí tí ìbá sàríèrè sọ kéèyàn kàn gbẹnu jó kéèyàn mọ̀mọ́ tí ó fẹnu ẹ ṣe kéèyàn sọ pé wọ́n ń tìyàn mọ́lé lásìkò eégún ta ló wá fẹ́ wòran wọn tẹrú tọmọ ní péjọ sin eégún ọwọ́ Yorùbá ní ọ̀rọ̀ Yorùbá ní Yorùbá complete wọ́n ní tẹrú tọmọ ní péjọ sin eégún àtẹ̀wé àtàgbà ní sẹ́rùsìn fún Ṣàngó ẹni ẹlẹ́ni ní pakó bọ̀gbọ́n àṣẹwélé èèyàn àtàtà ní ròpàkà lásọ eégún ni wọ́n ń pè ní pàkà. so tẹrú tọmọ ní péjọ wọdún eégún kò síbi tán ti sọ pé kéèyàn kó lìk mọ́lé kó mọ̀ wá wọdún eégún ta ló wá fẹ́ wò ó so àríìrí sọ àìmọ̀ téèyàn fẹ́ sọ lélẹ́yìí. eégún kan wà ọkùnrin wọ́n fẹ́ ṣèṣèdè ọba kú wọn ò gbọdọ̀ jáde orò ó wà ìlẹ́gà o. Can you imagine ẹnu ọba lẹ ti ń gbọ́ pé àṣà wà ìlẹ́gà tọ́ba bá wàjà wọ́n máa ti ọjà wọ́n máa sọ̀rọ̀ ṣiṣẹ́ ṣe bọ̀dá Olúwo ní ó wà ìlẹ́gà ẹ jẹ́ kó bá a mú illegality ibẹ̀ jáde ó ní Tinubu ò lè ṣe ìṣèdè Tinubu ò ní láti ṣèṣèdè gbogbo olùjákèjádò àgbáyé ni wọ́n ti ní time tán ti ń ṣèṣèdè tàbí ká sọ pé láfíríkà nílẹ̀ Yíbò wọ́n lásìkò tí wọ́n ń ṣe wọ́n láwọn ọdún tí wọ́n ṣe táwọn èèyàn tí gbogbo èèyàn gbọ́dọ̀ wò àwọn Haúsá náà níṣẹ̀ṣe tiwọn ńgbà tẹ́ ẹ̀ bá ti stop tàwọn Haúsá Saudi Arabia tẹ́ ń sọ wọ́n ní tiwọn tí wọ́n ń ṣe ẹ̀yin lẹ́ ń lọ bá wọn ṣe orò ní Saudi Arabia náà ń ṣe òun eégún ní Saudi Arabia náà ń ṣe òun because tẹ́ ẹ bá débẹ̀ bá fẹ́ lọ Mọ́kà wọ́n fa yín lórí àbí wọn ò ní fa yín lórí ẹ pa kájà aṣọ orò kan nu because n tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe tẹ́ ẹ bá débẹ̀ ni ẹ sọ pé ẹ fẹ́ lọ sọ̀kò àṣetánì ńjọ́ tẹ́ ẹ ti ń sọ ṣe ẹ ti pàṣetánì ọ̀hún àṣetánì tọ́lọ̀ngangan ò lè dápa fún rẹ̀ tọ́lọ̀ngangan ò pa fún rẹ̀ èèyàn máa waste owó lọ bẹ̀ lọ́dọọdún ẹ sọ pé ẹ fẹ́ lọ bá wọn pàṣetánì ṣé àṣetánì ọ̀hún kì í kú ni
pẹ̀lú àdúrà òkú tẹ́jú lẹ́sìn ntẹ́jú ń dunta ntẹ́jú ń dunrin ntẹ́jú ń dunrun ntẹ́jú ń dunfà tẹ́ ti ń jù láti more than 100 years. so àṣetánì yẹn mọ̀ lágídí o òkò yín ń họ́lá nìyẹn so kò wúlò lára ẹ̀ kàbí kò pa kò tẹ́ẹ̀kì fẹ́ẹ̀kì lára ẹ̀ sọ́lọ́ ń gọ̀ ni ṣe Saudi Arabia gọ̀ àwọn gbọ́n ni wọ́n yá ń fowó tí ń túnlù tí wọ́n ṣe ẹ̀yìn ńlá làṣẹ bí ẹ̀ ń produce àlìmọ́njèrè Olúwo kò ṣe iléeṣẹ́ pure water lásán sí wo táwọn òwò lè jàǹfààní ẹ̀ àfikọ́ mọ rìkọ́ọ̀dù 1000 naira tí ń há fáwọn èèyàn káwọn náà mọ̀ pariwo séwù adẹ̀ ní nǹkan pè ní séwù ẹ̀sìn ni ẹ̀ ń bá fẹ́ jẹ séwù ẹjọ́ gbasiláwà ní kó gba mọ́sáàsì lọ kókò lórí àpèrè ọba. wàláì Tinubu gan ní pírẹsidẹ́ǹtì Nàìjíríà kò sí nínú constitution pé ẹnìkan wà obìnrin ò gbọ́dọ̀ rí. ẹnìkan kọ́ obìnrin ò gbọ́dọ̀ rí orò bọ̀dá Olúwo ṣẹ́gbọ́sà obìnrin ò gbọ́dọ̀ rí orò láti ìgbà tí wọ́n ti bí wa ló ti wà bẹ́ẹ̀ ló dẹ̀ ti remain bẹ́ẹ̀. táwọn ìyá wa dẹ̀ ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún wọn yìí dẹ̀ rí orò tí ò jẹ́ kí ẹ̀mí ọ̀dọ́ ogun mọ́ bíi táyé àtijọ́ nu because ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe ńlá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjà la ti dá níbi tọ́pọ̀lọpọ̀ ti kókó òjijì ẹbí ará ọ̀mọ́ akàn máa ń bá wọn dárò ni. so ọ̀tọ̀ ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó Olúwo ń sọ nípa rẹ̀. àfi táwọn ọmọ ìlú yìí ọba máa ń tẹ́ ń ṣe ni wọ́n ní lọ kóòtù. wọn náà lè bá wọn process kóòtù bóyá bí eégún ilé òlù nísìnyí mo lè sọ pé káwọn ọmọ Ìbàdàn lọ sí kóòtù torí Ìbàdàn mọ orò wọn torí Ìbàdàn mọ ìṣẹ̀ṣe wọn torí wọ́jọ́ mọ Ìbàdàn torí tiẹ̀ náà ṣe máa wá change ìṣẹ̀ṣe wọn Ìbàdàn náà ò sí ní ṣe tí wọ́n ń ṣe mọ́ náà ó ṣe pàṣà tí wọ́n rẹ́ náà ó ṣe pàṣẹṣe wọn rẹ́ ni wọn ò ṣe ní Oloolu mọ́ la ṣe máa pọ́dún eégún ìlú wa rẹ́ nítorí pé wọ́n sọ̀rọ̀ ní gbogbo ìlú tí ń bẹ ìpínlẹ̀ Ọ̀ṣun Ìrágbìjí ni Adà ni Ọ̀yàn ni Òkúkú ni Ìníṣà ni náà ṣe máa pa ọdún tí wọ́n rẹ́ torí pé Olúwo sọ̀rọ̀. Does that make any sense? Kí ni sense tó wà nínú nǹkan tó ń sọ yìí? àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ náà kàn héèlì ẹ̀ nígbọ́ jẹ́ pé rúkìrú ọbẹ̀ ẹ̀wọ̀ ni wọ́n ìkun ògbé kan eégún ilé lábala ìkun ògbé kan ọmọ bá ń tálẹ̀ ìkan jẹ́rù ìkejì ń jẹ yẹpẹ̀ kí ni ìyàtọ̀ ẹni tí ń sọ̀rọ̀ the same thing àwọn tí ń bá sọ̀rọ̀ the same thing ẹgbẹ́ yẹlẹyẹ wọ́ọ̀tọ̀. kò ní sọ fún gómìnà pé yín tó ń dá sí i ní tó ń sọ pé kí a máa ṣe ní ilẹ̀ Yorùbá yìí pé is unconstitutional. kò sí gọ́fìnà tí ó stop ẹ̀ kò sẹ́ni tí ó lọ rìpọ́ọ̀tù rẹ̀ fún gọ́fìnà ó yẹ kán fọ létí jáde kó ń government house ni kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ ṣé ẹ sọ pé ká má sọ lọ́jọ́ ẹ pé káwọn ológun ọmọ bọ̀gún ẹ pé káwọn olóró ọmọ sọ̀rọ̀ lọ forí gbòòrò tó bá ti dọdún tí ń bọ̀ tán gbólóòlù jáde gbéyàwó ẹ̀ lọ bẹ̀. kò gbọ́dọ̀ sí àṣà ọ̀hún kò gbọ́dọ̀ sí orò ọ̀hún kò orò kankan kò sì sí tó gbọ́dọ̀ máa sọ pé kéèyàn máa dàdọ̀tí lẹ̀. ẹ̀gbọ́n kò gbọ́dọ̀ sí àṣà kò gbọ́dọ̀ sí orò kankan Ìwó ló ti ń sọ̀rọ̀ báwọn gbogbo àwọn ọmọ Ìwó bá gbọ́ lẹ́nu tí ò sólóòsà ń bẹ̀ tí ò sáwọn tí wọ́n ń bọ̀ sún ń bẹ̀ tí ò sáwọn tí wọ́n ń gbégún ń bẹ̀ tí ò sáwọn tí wọ́n ń bọ̀gún ń bẹ̀ tí ò sóníṣàngó ń bẹ̀ onílọ́ọ̀kì náà ó ṣùgbọ́n tán bá wà ń bẹ̀ tán bá gbégún wọn jáde káwàrà tó fi wọ́n dá tán bá bọ́ọ̀dì Ògún tán láwọn fẹ́ bọ̀gún káwàrà tó fi wọ́n dá bóní Ṣàngó bá lẹ́gùn Ṣàngó ń gun òun fẹ́ jáde òun fẹ́ sọdún Ṣàngó káwàrà tó fi wọ́n dá àwọn tó ń bodò tán bá láwọn fẹ́ bodò wọn káwàrà tó fi wọ́n dá káwò òfin tó sọ wípé ẹlẹ́sìn kan ò gbọ́dọ̀ ṣe tiẹ̀ tàbí ẹlẹ́sìn kan gbọ́dọ̀ sọ pé ẹlẹ́sìn fẹ́ lẹ́sìn kejì pé kó má ṣe tiẹ̀. sójú pópó kọ lọ fẹ́ gbé ìpèsè ọwádọ̀ tilẹ̀. gbogbo ọmọ káàrọ̀ òjíire ìlú wo lẹ ti rí tí wọ́n ti ń fi ẹbọ dọ̀tí ilẹ̀ nísìnyí mọ́ ìlú wo gbogbo nǹkan ló ti wà modernized kò sẹ́ni tó ń fi ìpèsè kankan dọ̀tí ilẹ̀ mọ́ everybody ti lajú ntọ́ da nínú àṣà Yorùbá ńlá ṣàmúlò ilé ìtarípò náà dọ̀tí agbésẹ́gbẹ́ kan ọmọ káàrọ̀ òjíire inú àwọn tó ń pè lọ́jọ̀gbọ́n lọmọ káàrọ̀ òjíire wà
inú àwọn tí wọ́n jẹ́ afẹ́jú lọmọ káàró òjìrè wà nínú àwọn tí wọ́n mẹ̀tọ́ ọmọ káàró òjìrè ń bẹ́ẹ̀ ọmọ káàró òjìrè ò ní ìdíkẹ́ ẹsẹ̀ máa sọ fún kó ṣe nǹkan kó tó mọ tọ́tọ̀ àti ntọ́ yẹ ẹ bá a sọ fÓlúwo bẹ́ẹ̀. ẹ̀kọ́ epo wa gbénu gbá tájókò tí wọ́n. mélòó ló ń rí báyìí nìsín bí èèyàn gbẹ́kọ̀ọ́ nu gbá nìsín oúnjẹ fáwọn ewúrẹ́ ni wọ́n jẹ́ kílè ó tó mọ́ why stressing yourself unnecessarily. àfi gómìnà tí bá kàn bẹ̀rù nítorí sẹ́mi pólóṣèlú làwọn gómìnà yìí. ẹ̀rù ń bà wọn gọ́fúnà náà fi yọ̀wọ́ kúrò nípò òró ti yẹ kí wọ́n yọ ọ́ dànù nǹkan fi ọjọba lé lórí lọ́ọ́ ń bà á jẹ́ yìí èrò àti wọlé ẹ̀kejì náà ní ń bà wọn náà káwọn náà tiẹ̀ sọmọ encourage kan sọ pé ọba tí bá ń bàṣà àti ìṣe Yorùbá jẹ́ ká yọ wọn kúrò nípò kí wọ́n ọba bẹ́ẹ̀ ọmọ lọ Saudi Arabia kọ́ lọ jẹ séwù ńbẹ̀. ìbò ni à ń wá ìbò ni à máa wá àwọn gómìnà ìbò ni à máa wá èmi ò gbọ́dọ̀ ní ìgbà tá a wà yóò àṣà kan kò gbọ́dọ̀ sọ fún mi pé kí n sọ fún ọmọ ìlú kọ́ máa jáde níṣẹ́jú kan. ìyẹn ní wò ó gbogbo àrà tó bá wù ọ́ lórí dání wò ó ṣùgbọ́n tó bá lọ ìlú mi nǹkan tàṣà wọn bá dúró lé lórí ńlọ tẹ̀lé bó o bá wá sínú ìlú wa lásìkò tọdún eégún ń lọ lọ́wọ́ wọn ó lù ọ́ lẹ́gba wọn ó kọ́ tó bá yọrí ìta nínú mọ́tò wọn ó kọ́ ọ lẹ́gba lórí agbá ọlọ́pàá tó bá kó sẹ́yìn ò ní ka try it. báwo àpò ní nígbà àwọn ọmọlẹ̀ bá jẹ́ tán ìwọ tó gbé ìdọ̀tí lẹ̀ sọ padà wá tí mo sì fẹ́ yẹ kí ìlú mọ́ ọ̀wá ń gbé nǹkan ìdọ̀tí lẹ̀ ẹ̀ lọ ń da nǹkan odò ẹ̀rẹ́ búlọ̀kù gbogbo àbí kí ni máa di ojú àgbà. a sì ń sọ fún yín pé gbogbo àníkíní ẹni àṣà ni ẹni ṣe ẹjẹ́ àtúnṣe. kí lẹ fẹ́ fi tún ṣe. ẹjẹ́ àmọ̀dífà yẹ. kí lẹ fẹ́ fi modify yẹ. bẹ́ẹ̀ náà ni ọtí àgbà. ṣé ń gbọ́ o. ọtí ikú ni o ikú ẹni tó bá ti gbé ògógóró wá fọ́ba láàfin ọba ó fẹ́ pa ọba. now Olúwo ní ọtí àgbà bíi ẹ̀dá shinap siman shinap kákan ló fàpẹrẹ ọlọ́tí ikú ni meanwhile ńgbà tó Olúwo máa wúyè àwọn ẹ̀dá shinap ra stand wọ́n ṣe billboard siman shinap ra stand wọ́n ṣe billboard wọ́n support ìwúyè gbogbo ibi tí wọ́n bá ti ń jọba ńlẹ̀ Káàárọ̀ Oòjíire náà ti máa ń support ìwúyè wọn wọ́n ṣe bẹ́ẹ̀ f'Aláàfin wọ́n ṣe bẹ́ẹ̀ f'Ọọ̀ni wọ́n ṣe bẹ́ẹ̀ f'Àtàwùjá gbogbo ibi tí wọ́n bá ti ń wúyè láti wá gbé àṣà ṣe Káàárọ̀ Oòjíire lárugẹ. ipa tí àwọn iléeṣẹ́ ọtí yìí ń kó ńlẹ̀ Káàárọ̀ Oòjíire ó kù ní kèrémí Olúwo jẹun yó tán ó lọ tí ikú ni ẹjá béèrè lọ́wọ́ ẹ̀ ṣé kò ní wáìnì nínú ilé ọtí kíni wáìnì tó ní àbí torí pé àwọn òyìnbó iléeṣẹ́ yẹn ń ṣe lọ́jọ́ tí lọ́jẹ́ jíìnì lọ́jẹ́ bí ògógóró ọtí táwọn èèyàn sọ pé àwọn fi ń wúyè àwọn fi ń ṣàdúrà àwọn fi ń wúre ṣé ẹ ti rí pa àti kẹran mérò ẹ ti rí pa àti kẹran mérò. tó o bá ti gbé jíìn sẹ́yìn pé à ń làwọn lójú nù àbí ìmọ̀ ìlàwọn lójú. can you imagine tó o bá ti gbé jíìnì wá ọtí ikú nu ó ń là wọ́n lójú nù àwọn mọ̀lẹ́bí tiẹ̀ tí wọn ò lajú ní ńlá lójú kì í sọ ọmọ Káàárọ̀ Oòjíire majority wa lajú jù ọ lọ ìwọ tó travel out tí ò appear lára kò hàn lára pé o travel out so what are you talking about ìwọ ló wá fẹ́ là wá lójú. pọ̀ ọba aṣọ ẹgbẹ́ ọtí àgbà ni ẹ máa ń pe jíìnì. can you imagine. èèyàn kan máa ń pe wá sáàfin nítorí ọmọ ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n lójijì ló wá sáré di ọtí ikú ó ní kéèyàn kankan mọ́ gbé wá sáàfin òun s'Olúwo lólóyè sáwọn olóyè rẹ̀ náà ò kí ń mú ṣé wọn ò kí ń gbà á ṣé wọn ò kí ń mú nílùú Ìwó ṣé kò sáwọn tí ń tajà nílùú Ìwó tó jẹ́ pé ọtí jíìnì yìí ni wọ́n fi ń pawó tán fi ń bọ́ ẹbí tán fi ń bọ́ ara wọn bí wọn ò bá tà mọ́ s'Olúwo ọmọ bá wọn sanwó iléèwé ọmọ wọn yóò wọn bá wọn gbọ́ bùkátà nù ilé wọn. ẹjá béèrè lọ́wọ́ ẹ̀ iléeṣẹ́ wo ló gangan dálẹ̀ ń wò ó táwọn èèyàn fẹ́ jàǹfààní ẹ̀
Yorùbá lẹ́ni tí ó gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé ó yẹ kó tọ́ oyin sẹ́gbẹ́ àkàrà ẹ̀ ẹni tí ó sọ pé ẹ mọ́ ta ilé mọ́ ẹ mọ́ ṣe yìí mọ́ ó yẹ kó fún ẹ lélẹ̀ tó bẹ́tà jù bẹ́ẹ̀ lọ. ẹni tí ẹ pè lọ tí àgbà kì í sọ tí àgbà ọtí òyìnbó tí máa pààyàn ni tí máa jẹ fún jẹ̀dọ̀. kíndìnrín rẹ ni yóò jẹ o. kíndìnrín rẹ ni yóò jẹ o bọ̀dá ọmọ rí pé kíndìnrín rẹ ni yóò jẹ o. gbogbo ọgbẹ́nẹ sí wa má gbẹ́nẹ sí wa bí o mo fẹ́ pa mí ni ẹni tó bá ti gbé ẹnẹ sí wa tó gbé ọtí olóró wá síbí wọ́n fẹ́ pa ọba ni kí n wá dán odidi ògógóró lásán fún kí ni mo fẹ́ fi ṣàdúrà. ẹlẹ́yàfẹ́ máa rántí àwọn bàbá wa àwọn bàbá tèmi wọn ògógóró. kò sẹ́ni tó lọ sórí bẹ́ẹ̀rì kan nìsín tó lóun fẹ́ da ògógóró bẹ̀ tàbó fẹ́ da wáìnì bẹ̀ tàbó fẹ́ da gin níbẹ̀ so ìsọkúsọ ni máàlù yìí ń sọ lẹ́nu ìsọkúsọ complete ìsọkúsọ. kò sí ògógóró láyé sàn kò sí ẹnẹsì. ṣé ẹ ti rí i pé wọn ò gbé kábíyèsí ṣéwù ni wọ́n ń pè now ẹ jẹ́ ká wo reaction àwọn èèyàn gbogbo tá à ń sọ yìí nìsín tá à ń play yìí nìsín ọwọ́ Olúwo ló ti wá platform Olúwo náà ni wọ́n ti ṣe ok ẹ jẹ́ gbọ́ reaction àwọn èèyàn pápápá kí n tó máa lọ alright eléyìí ní What of India M bọ́bá ní àmọ́ jẹ́nì mọ́ pé ọtí ikú ni jẹ́nì igbó ń kọ́ because ẹ̀yin náà sáà ń fà á ẹ̀ mú kòló ó ti mú kókó dáràn ó wá ń kígbe bá mi gbá pooro ilé ní amúgbó this man is now on colos ilé ní dèdèrìn amukun mẹ́kọ̀ọ́ ọba sẹ́wọ̀n kí mo sọ nígbà tí sọ lórí social media ó ti kọ́ọ̀lù fún àrífín bí ọba ti wo ohun tó fẹ́ sọ dáadáa bí èèyàn wo ohun tí ó sọ dáadáa gan àwọn èèyàn tí ó kàn án lábùkù ó kàn án lábùkù ilé ní ogun no take ògógóró but you dey take marijuana ògùn òmùgógóró kò sí ògógóró láyé àwọn Ṣàngó ṣégbó ti wà láyé wọn ṣé wọ́n ti mú gbó láyé wọn. ilé ní go and study African history Yoruba is among the civilized ethnic tribes in Africa even we can say the most civilized in many ramifications so ìwọ kọ́ ló là wá lójú àti lajú ti pẹ́ Mr. Oluwo ilé ní civilization with a habi ìwọ tó dá sọ́bọ̀ ìyàwó lórí ìwọ tó háyàwó ṣe civilization nu ọ̀làjú wo ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ kì í nú ẹ̀kú tẹ́ pèlẹ́ ha náà ti jáde kú ń bẹ̀ náà ló wà inconvenient kò convenient fáwọn ń fáwọn ní inconvenience ilé ní I don't know civilization starts with Yoruba culture and tradition in this you can make yourself great again bó bá lè padà àbí ilé ní weed master when they said stop weed smoking people did not hear Iwo enter one chance ilé ní no country or race development or civilized without observed its tradition and culture kò sí nǹkan pè lọ́làjú ju àṣà àti ṣe ẹni lọ àwọn Chinese ò dẹ́kun àṣà wọn wọ́n ń ṣe Japan ò dẹ́kun àṣà wọn wọ́n ń ṣe Mr. Tunde Okoli God bless you mo rí n tẹ́ra fún mi ẹra síkà fún mi ní whitey God bless you sir ilé ní na weed dey work like that igbó ní ṣiṣẹ́ báwọn ilé ní how many companies owned by you in Ìwó èmi náà ti béèrè bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan kábíyèsí iléeṣẹ́ mélòó lẹni sílẹ̀ Ìwó táwọn èèyàn benefit ń bẹ̀ ilé ní ẹgbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀dẹ̀ àwọn òmùgọ̀ ìlú ẹ̀ ló máa là lójú ìran Yorùbá ti lajú kan tó bí bàbá ẹ̀ ilé ní kábíyèsí how civilization be forced on Yoruba people no nobody can impose anything on anybody or either force kábíyèsí
there is freedom of religion in Nigeria. John 6 verse 44 read. wọ́n ní ẹ lọ́ọ́ kà á kábíyèsí. n tí wọ́n ń pè ní ọ̀làjú nu n tán ń pè ní development nu n tẹ́ fi lè gba ọdún eégún kò lọ́wọ́ àwọn èèyàn nu. wọ́n ti sọ fún pọ́wọ́ tó bá dilẹ̀ lè sún wáṣẹ́ fún. táwọn tó ń gbé eégún bá ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ìjọba wọn ò ní lè láàyè gbé eégún. n tẹ́ èèyàn fi lè gba nǹkan kan kò lọ́wọ́ wọn nu ẹ fún ní nǹkan tó bẹ́tà. tọ́rọ́ mọ̀ pé wọ́n gbowó oṣù bó ń bá ti lọ ṣe eégún owó oṣù wọn ò dínkù yọ ya fi ara yọ kàn mọ jẹnu náà ń bí iṣẹ́ ni pé ó yẹ kí wọ́n bí eégún ọdún yìí o tí ìbá ṣiṣẹ́ tó ká mi lápákò kábíyèsí ilé iṣẹ́ mélòó lè dálẹ̀. so eléyìí ní ọ̀bàlújẹ́ one of Yorùbá land. Can you imagine that? Odidi Olúwo yín nu ọ̀bàlújẹ́ of Yorùbá land. eléyìí ní mo rò pé mo yò ok ó ní mo yò pé alájú ni ẹran ó fi emoji ewúrẹ́ síbẹ̀. eléyìí ní please what of igbó mímu sà. ṣé lẹ́yìn náà dàbí ọ̀dà wọ́n ń béèrè lọ́wọ́ yín kábíyèsí o. eléyìí ní my king after my empire. oh my king after my emir. eléyìí ní his royal majesty sir please change your dealer that your Igbo is turning you to mad person. lórí comment section page Olúwo náà ni gbogbo eléyìí wà ẹ̀rẹ̀ wò ń bẹ̀. ilé ní you will last long on the throne your majesty. ilé ní èwo nínú yín ló tún fún baba ní nǹkan mu. ẹ gbọ́ nínú ẹ̀yin tẹ́ wà lórí ìlàta ló súnmọ́ baba ta lọ́mọ tí wọ́n fún mu. ṣé ẹ gbọ́ sà ilé ní o ti bú àwọn baba rẹ mọ́. That is your forefathers were not civilized too. That is your forefathers were not civilized too. eléyìí ní sí ọba àlúlé léyìí báyìí torí Ọlọ́run. eléyìí ní arìndìn ẹranko àwọn ìran bàbá rẹ ni wọn ò lajú. eléyìí ní ó lè mú ògógóró ṣùgbọ́n ó lè mú igbó sí ọba sí ni eléyìí ó ga o. eléyìí ní ta ló tún ti fún Rashidi ní báńkì ìmú báyìí. eléyìí ní Olúwo wàhálà yín ti pọ̀ jù. eléyìí ní wèrèrè o. eléyìí ní Olúwo if you sure take your olórí to next Oloolu festival ọmọ àlè játijàti. eléyìí ní but sir is this how you start when you want to become the king of Iwo. ẹbí abilérè ṣé bí ṣe ń sọ̀rọ̀ ní tán dẹ̀ fi jolúwo. eléyìí ní hungry man ẹrú lárúbáwá. eléyìí ní who dey call you ọba sorry o. eléyìí ní this guy just take loud finish. eléyìí ní baba don't worry you go understand when e clear for your head sir. eléyìí ní he who gods want to kill they will first make them mad. eléyìí ní Rashidi onígbó India hem dey worry him. eléyìí ní we can see how the Hausas are moving forward. àbí o sáwọn Hausa ti tẹ̀ wájú báyìí. eléyìí ní na sure say this man go school at all because kò hàn lára ẹ̀. eléyìí ní sir where did you buy your gbana. eléyìí ní àníwèrè gidi ni máa yìí. ìwọ gan wà nínú òkùnkùn òpònú ènìyàn. eléyìí ní amúgbó ọba kòlómẹ́ntà. eléyìí ní we need more of this ọba in Yorùbá land. eléyìí ní best king you are the one. eléyìí ní òpònú ọba Igbólábí. eléyìí ní I hope Baba's people are also listening to him. eléyìí ní time will tell you and your people. eléyìí ní owó Saudi ti wọlé. eléyìí ní ọmọ àlè Yorùbá Fúlàní man. eléyìí ní ẹ ti lajú níbi owó Saudi Arabia lọ́jẹ́ kẹ́ ẹ lajú àbí. ok ẹ tí ì lajú níbi owó Saudi Arabia lọ́jẹ́ kẹ́ ẹ lajú. kádé pẹ́ lórí kí ewé ọlá pẹ́ lọ́wọ́ bàbá wa. now wọ́n wá send picture Olúwo onu lọ fọwọ́ gbé fìtílà olójú mẹ́rìndínlógún gba tí ó jọba òun. Olúwo nù òun lẹ́ ń wò ó kí wọ́n kọ́ sàlẹ̀ rẹ̀ àti àtètè kọ́ṣe ni a ti ń ṣe ẹbọ tí a sì ń rú ẹbọ ara àṣà wa ni. àwa Yorùbá gbà wípé ẹlẹ́bọ ni bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí ìlú kan tàbí ilẹ̀ kan tàbí orílẹ̀ kan tí kò sí ìrúbọ àti ìbọ̀rìṣà nínú àṣà wọn. àwọn onímọ̀lé tí wọ́n sì ń tẹ̀lé ṣẹbọ wọn. àwọn kiri yóò ń tẹ̀lé àṣà Ísírẹ́lì tí wọ́n sì ń tẹ̀lé ìlànà ìṣẹbọ wọn. ẹbọ ni gbogbo ẹ̀ ìlànà gbogbo ẹ̀. eléyìí ní abeg na kolo is smoke today or ice. ẹ gbọ́
tá a mọ̀ tí kábíyèsí gbẹlura eléyìí ni no single civilization in Islam àbí civilization kí ni bẹ́ẹ̀ kí ló mú wá ó mú Boko Haram wá ó mú iswap wá ó mú jàgídíjàgan wá ó mú ìṣekúpani wá ó mú ìjínigbé wá eléyìí ni something is smelly o eléyìí ni but you can't force it on Saudi Arabia àbí can you make it make sense eléyìí ni how about Kanasa eléyìí ni leave the enemy and focus on your deeds sir ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ ó di méjì tó ná ní sọ́dọ̀ àbí eléyìí ní nǹkan ṣe yín sà àṣà ilẹ̀ wa ni wọ́n ti ń ṣe láti ayé àwọn baba ńlá yín ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa pé kò dáa ṣe é gbọ́ sà eléyìí ní ìdérègbè oníkàtìkàtì eléyìí ní well done the emir of Iwo eléyìí ní the weed must be banned in Yoruba land including the palaces because some obas are already running mad eléyìí ní ẹ̀yà tètè fún kínní yín ní ìjẹ́sàn rẹ̀ ẹ̀yà ètè fún kínní ní ìjẹ́sàn rẹ̀ eléyìí ní Olúwo ọ̀fẹ́ ìpòrò gan ìsaniládàá àti eégún ọlọ́rẹ́ síbẹ̀ òun àti Fúlàní níjọ ń sùn tí wọ́n jọ ń jí lọ́jọ́ tí àwọn Fúlàní yóò jẹ́wọ́ ara wọn fún ní ọjọ́ náà ni yóò mọ̀ wípé ilé ní jẹ́ abẹ́ ọ̀dẹ̀ eke eléyìí ní eléri ibú onígbó eléyìí ní this man is really confused very sad he said he wanted to change things let him start nobody stops him àbí àsọ pé kábíyèsí ọmọ dàn tó bá fẹ́ dà eléyìí ní God Almighty will continue to strengthen you sir your highness you shall live long in good health and posterity will judge you for standing for the truth. Our civilization as Yorubas must be re-examined and remold for a better future. Kí ló kó ń tọ̀ Taofik Salisu Taofik Salau yẹn ti mọ̀ pé irú ròǹbòrùn ni eléyìí ní iṣẹ́ igbó lẹ́rí yìí o eléyìí ní Olúwo ṣe gbádùn báyìí eléyìí ní bàbá igbó mímu ń kọ́ sí a lè mọ mú lọ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀.